Ẹ kú dédé àsìkò yẹn ẹ̀yin èèyàn wa. Orúkọ mi ni Tiwátọ́pẹ́ láti iléeṣẹ́ Melag Motion Television. Bẹ́ẹ̀ni, orí ètò ẹwà àṣà ni a wà báyìí. Ètò ẹwà àṣà jẹ́ ètò kan pàtàkì tí a gbé kalẹ̀ láti ṣe àfihàn àṣà ní ilẹ̀ Yorùbá. Àwọn ohun mèremère tí à ń fi àṣà ṣe àti ìwúlò ẹ̀ láti gbé lárugẹ. Bẹ́ẹ̀ni, ní abala tí a fẹ́ ṣe ní òní, iṣẹ́ ilẹ̀ Yorùbá ni a fẹ́ gbé yẹ̀wò. Bẹ́ẹ̀ni, iṣẹ́ amọ̀ ṣíṣe sì ni a fẹ́ gbé yẹ̀wò. Ẹ máa bá wa ká lọ. Ní báyìí, a wà ní agboolé ọba Oníjàyè ní Òkè Ṣòkòrì, Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. Ẹ máa bá wa ká lọ. Orúkọ mi ni Ìyáàfin Olúwafúnmiṣọ́ Ayáṣọ́bánkẹ́. Amọ̀ jẹ́ nǹkan pàtàkì tí à ń lò láyé àtijọ́ tí a tún ṣì ń tún lò láyé òde òní. Àwọn nǹkan tí à ń fi amọ̀ ṣe tó dẹ̀ wúlò fún ìwúlò ara wa pọ̀ ní oríṣiríṣi. À ń fi amọ̀ ṣe kóló tí àwọn bàbá wa ń lò ní ayé àtijọ́ tí wọ́n ń pè ní báńkì láyé òde òní. A tún fi ń ṣe fìtílà elépo tí wọ́n fi ń taná ní ayé àtijọ́ tó tún ṣì wúlò di òde òní tí a bá ń wo eré orí ìtàgé tí a tún sì rí i pé wọ́n ṣì ń lo fìtílà elépo tí wọ́n fi ń taná ṣe orí ìtàgé. A dẹ̀ tún rí ajere tí à ń fi amọ̀ ṣe ajere tí wọ́n sì fi ń lo tùràrí ní ayé àtijọ́ tí wọ́n sì tún ń lò di ayé òde òní. A tún ní kòǹjò tí wọ́n ń pè ní àrìmọ́lẹ̀ tí àwọn tí ó ń ṣe ìṣẹ̀ṣe ní ayé àtijọ́ tí wọ́n tún ṣe tún lò di ayé òde òní. Bákan náà ni a rí ìkòkò tí a fi ń ṣe àgbo. Wọ́n lò láyé àtijọ́, wọ́n tún ń lò di ayé òde òní. A dẹ̀ tún ní àwọn ìkòkò ọbẹ̀ tí àwọn ìyá ìṣàsùn tí àwọn ìyá wa ń lò láyé àtijọ́ tí wọ́n tún sì ń lò ayé ìsìn, àti apẹ, àwo sóbí. Ìkan wà tí à ń pè ní agbébi tí àwọn olóyìnbó máa ń pè ní placenta. Òun ló máa fi ń gbé agbébi láyé àtijọ́. Títí di ìwòye òsìnyí náà, o ò lè bímọ kó o má lo agbébi. Àwọn ayé òde òní wọ́n sì kúndùn bí a ṣe ń lò nítorí a sì ń ṣe, wọ́n sì tún ń lò. Ó sì ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o. Ìkòkò wà, kódà nínú ibi táwa tí nínú ilé wa nísìnyí tẹ́ bá wọ bẹ̀ ẹ́ sì bá kòkò tá a sì ń lò táwọn èèyàn dẹ̀ sì ń rà lọ́wọ́ wa gan tá a fi ń bomi sí. Omi inú ẹ̀ gan ó sì tutù bí omi inú fíríjì tó ń lò ní ayé ìsìn náà ni. So ó sì jẹ́ nǹkan tí ó wúlò tí kò sì lè parun. Iṣẹ́ tí èèyàn lè kọ́ ni, but àwa nísìn iṣẹ́ abínibí wọ́n bí àwa sí díẹ̀. So àwọn èèyàn tí ó bá darapọ̀ mọ́ wa bí ọ̀rẹ́ bí ará àta sí wa tí wọ́n bá ní, ó jẹ́ iṣẹ́ ẹni tí ó ní, báwo ni mo ṣe lè sọ ní Yorùbá, tí ó ní òye, tó ní òye tí nǹkan máa ń tètè yé ló lè mọ̀, tó dẹ̀ ní ìfarabalẹ̀ òun ló lè mọ̀. But irú àwa yìí wọ́n bí wa síbẹ̀, but níwọ̀nba ìgbà tí wọ́n bí wa síbẹ̀ tí a mọ̀ àwọn kan tó tún jẹ́ tó tún wá gbé pẹ̀lú wa tó ń jẹ́ ara wa bí ìyàwó, wọ́n mọ̀. But àìtí ìyára àta tó wáyé pé àwọn fẹ́ kọ́, bọ̀ wọ́n máa ń lọ kọ́ bí ìjàyè, bí àwọn tó ń ṣe apẹ, àwọn èèyàn máa ń lọ síbẹ̀, ẹni tí ó bá ní ìfẹ́ sí i. Ẹ ṣé olóòtú, gẹ́gẹ́ bí mo ṣe sọ pé wọ́n bí àwa sí díẹ̀ ni. Àánú ọmọ tó ń ṣe, àánú ọmọ tá a bí sí díẹ̀ tóun náà dẹ̀ tí wọ́n pa ẹ̀ tó ti lè ṣe.
Rárá o, kò ṣẹlẹ̀ o. Ifù gan àwọn láwọ̀ funfun wọ́n máa ń wá nítorí wọ́n máa ń lo ìkọ́nú iṣẹ́ ìtànṣe iṣẹ́ fìtílà yìí kéékèèké báyìí là ń pa wọ́n máa ń pè ní ṣòro òǹdò. Ọdọọdún ló sì máa ń lò. Mo fẹ́ ní ọdọọdún wọ́n máa wá gba ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ tí a máa ń ṣe fún wọn lọ. Wọn ò ní iṣẹ́ amọ̀ yìí kọjá nǹkan tí aláwọ̀ funfun lè sáré kú wá sídìí ẹ̀ pé òun fẹ́ mọ̀ ṣe. Nítorí nǹkan tí àgbàlagbà fi ń jẹ̀kọ abẹ́ ewé ló wà. Iṣẹ́ amọ̀ ó ti kúrò ní iṣẹ́ tí èèyàn kan lè sáré kú gìrì wọnú ẹ̀ wípé òun fẹ́ mọ̀. Nítorí àṣírí tó wà níbẹ̀ ò lè yé èèyàn kan yàtọ̀ sẹ́ni tó bá bí sídìí ẹ̀. Èèyàn kan ò kàn lè wá láti ta kó lóun wá fẹ́ mọ àṣírí nǹkan tí a fi ń ṣe. Ìpèníjà pọ̀ tí a máa ń kojú nídìí ẹ̀. Ìpèníjà àkọ́kọ́ nínú òjò. Tí òjò bá wà ní ìta iṣẹ́ amọ̀ yìí tí ó bá ti pọ́n bí ẹ sínú ẹ̀ á sú ẹ. Nítorí bójò bá ṣe ń fún nìsín amọ̀ jẹ́ nǹkan tí kò bá tẹ́ bá ti mú òdì ẹ̀ tẹ́ ti lọ bù jáde níbi tá a ti ń bù ó ti kúrò ní nǹkan tí òjò lè máa pa látìgbà tá a ti bẹ̀rẹ̀ sí ń sa. So a máa ní ìpèníjà lásìkò òjò bóyá sá ni o a ní lè jáde lọ jìnnà a máa rò pé òjò lè rọ̀ tó bá rọ̀ ní ìsìn àtúgbè wọlé. Tí a bá tún wá ṣe náà tí kò bá gbẹ dáadáa tá a bá kó dórí iná ó máa rèdí. Tó bá dẹ̀ ti rèdí wọn ò ní rà á máa nídìí yìí ò ní jókòó dáadáa. Òjò jẹ́ ìpèníjà àkọ́kọ́ tá à ń rí níbi iṣẹ́ wa. Oòrùn afẹ́ lè máa fojoojúmọ́ ayé gbàdúrà pé kọ́lọ́ máa rọ̀jò pé òòrùn ní ká máa rùn ní kó máa rùn. Ìyẹn ni ìpèníjà tí a máa ń rí níbi iṣẹ́ yìí. Ẹ ṣe olóòtú gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín pé wọ́n bí wa sínú iṣẹ́ yìí àwọn ìyá wa ló ń ṣe. Bí mo ṣe jókòó yìí mo kọ́ṣẹ́ ọ̀gáṣẹ́ ni mí fashion designer ni but nípa pé àwọn ìyá wa ti ń dàgbà àwọn tó lọ díẹ̀ ti ń lọ so wọ́n sì máa ń kọrin èsì wa létí pé àwọn ò fẹ́ kíṣẹ́ yìí parun. Òun ló mú wa tí a sì ṣì wà ń bẹ̀ tí a sì fi ń ṣe. Wọ́n máa ń pè wá àwọn oníléèwé aládàáni tìjọba wọ́n máa ń ká ọmọ wa wá wípé kọ́ wá kọ́ bá ti ṣe ń ṣe a dẹ̀ máa ń kọ́ wọn. A sì ti rí bí iléèwé bí ọ̀pọ̀lọpọ̀ tó ń wá bí tí wọ́n wá ń bi wá léèrè tí a sì ń fi wọ́n mọ̀nà. Ìrànlọ́wọ́ tá a nídìí lọ́wọ́ ìjọba ni pé gbogbo iṣẹ́ tẹ́ rí tá à ń ṣe yìí à ń fi ọwọ́ wa ṣe ni kò sí ìta ń lo ẹ́ńjìnì fún. Wọ́n ní odó a fi ń gbámọ̀ fún rárá wa ni. Tíjọba bá lè pèsè ẹ̀rọ tí ó ń lọ nǹkan kúná fún wa a jẹ́ pé àwa náà a ti lo nǹkan ìgbàlódé nínú iṣẹ́ yìí nìyẹn. Wọ́n bá lè pèsè ẹ̀ fún wa àbádúpẹ́ àbámọ̀ lóore. Ọkọ mi fọwọ́ sí dáadáa ó sì nífẹ̀ẹ́ sí i kódà ó fi gbogbo ara sí pẹ̀lú nítorí ó mọ̀ pé iṣẹ́ tí mò ń ṣe yìí iṣẹ́ alálùbáríkà ni iṣẹ́ tó ń bá ṣìírí ni kódà gan òun gò jẹ́ fi iṣẹ́ ìṣeré nítorí pé mi a sì máa kọrin kan fún un wípé ọkùnrin tó bá fa lápẹ̀ sílẹ̀ ojú rẹ̀ àjà ọkùnrin tó bá fa lápẹ̀ sílẹ̀ ojú rẹ̀ àjà àròkò bírí ṣòpé amúgarí ọwọ́ kan ọkùnrin bírí ṣòpé amúgarí ọwọ́ kan ọkùnrin tó bá fa lápẹ̀ sílẹ̀ ojú rẹ̀ àjà. Alápẹ̀ lónìí mẹ́sì ẹni tí olówó lọ́wọ́ kó má yà lọ́wọ́ wa alápẹ̀ lónìí mẹ́sì. Ojoojúmọ́ nínú ẹ̀ fi ń dùn sí pé mò ń ṣiṣẹ́ àpamọ́ yìí. Iye tí odò tí mo sọ fún yín yẹn a máa sá torí tá a bá ti sá báyìí òjò gbọ́dọ̀ kan sí mọ́ nǹkan tá a nídìí bẹ́ẹ̀ ni pé kó gbẹ tóun bá ràn
ẹ rí i pé bí wẹ́dà ṣe rí òórùn yìí ò ràn dáadáa a máa need láti máa padà wá láti máa fi ọwọ́ ká máa fi tọ̀nù ẹ̀ so that tí òun bá yọ ó máa lè gbẹ wọnú ẹ rí i pé lè ṣì tutù eléyìí á ti yán ó ti gbẹ ó ti ṣe é gún lódó ó yẹ jẹ́ ká lọ. lẹ́yìn tá a bá ti kó kúrò níbi tí a ti sá sí tó ti gbẹ ìpele tó kàn lélẹ̀ a máa bù sínú odó a máa gún ó máa kúnná. ẹ ṣé. lẹ́yìn tá a bá ti kó kúrò ní odó tá a ti kó sínú ike a máa bomi sí i a máa wá pò a máa pò pa a máa fi mix kó lè di odidi a máa pò papọ̀ kó lè di odidi. tá a bá ti wá ṣe tán a wá fi ọkọ́ ṣá ọkọ́ kó lè kúnná torí àwọn ètò ní kókó bẹ́ẹ̀ kó lè kúnná torí àwọn ètò bá ṣì nù. a máa fi ọkọ́ ṣá àwọn ètò bá ṣì kókó nù ẹ̀ omi yẹn ti jẹ́ kó rọ̀ so tá a bá fi ọkọ́ ṣá ó máa smooth ọkọ́ tá a dẹ̀ fi fẹ́ ṣàyè kò ní pé bóyá ẹ̀ẹ̀mẹ́ta àbí ẹ̀ẹ̀mẹ́rin nǹkan tá a bá ti dì mú lọ́wọ́ tá a ti rí i pé ó kúnná ẹ má dànù jìn àbí ó yá tá a bá ti rí i pé ó kúnná báyìí ó yá wọ́n máa mú fún yín nísìnyí ẹ fi yẹn sínú ẹ̀. ó yá ẹ fọkọ́ ṣá. tó ti yé sìn nísìnyí tábà ti fọkàn ṣá tán ẹ wá mú yẹn fún wọn pé ẹ wá tẹ̀ báyìí pé tó bá ti wá bẹ́lẹ́ báyìí. tó bá ti wá bẹ́lẹ́ báyìí ẹ wò ẹyin ṣé máa fọkàn ṣé ipò ti bẹ́lẹ́ kò sí kókó nínú ìgbà yẹn la máa mú un lọ sí nǹkan tí a fẹ́ fi ṣe ó yẹ nìṣó náà tíṣà tó ti kúnná yẹn yẹ̀pẹ̀ yìí tá a ti bù sórí ọlọ yìí a máa lọ òun náà tún máa kúnná again ó máa kúnná padà lóyìnbó ó máa kúnná padà àwa mú un sórí ẹ̀ àwa fi òkúta yìí òun la máa fi lù ú a máa fi wo sáìsì tí a fẹ́ ṣe oríṣiríṣi sáìsì ló wà. sáìsì tá a fẹ́ fi ṣe òun là ń pa yẹn a máa jẹ́ kó fẹ̀ igbá làwọn máa ń lò tá a fi ń dé fìtílà igbá ni là ń lò tá a máa fi dé ẹ rí i pé ó ti para mọ́ ewé ọ̀gbọ́ odidi ló máa ń wà àwa la máa yá a máa wo èyí tí a fẹ́ lò ń bẹ̀ òun lélẹ̀ ṣé ẹ rí bó ṣe rí a máa yá ìtó ní igi nínú yẹn òun la fẹ́ lò ṣé ẹ ti rọ́wọ́ mi lẹ́yìn tá a bá ti lò a máa fi omi sí i ẹ rí i pé a ti dán etí eléyìí àti a máa ń fi ọ̀bẹ yìí à ń pè ní ọ̀bẹ làwa máa ń pè ẹ rí i pé tí nǹkan tá a pa yìí kò smooth kó àbí kò dọ́gba ọ̀bẹ yìí la máa fi a máa gé à ń gé kó lè smooth ṣé ẹ rí i pé ó ti dọ́gba a máa tún dán báyìí. lẹ́yìn tá a bá ti tún dán ewé tí mo sọ yẹn á wà á mú igi yẹn la fẹ́ lò ibi tí igi yẹn wà òun la máa mú mọ́ etí ẹ̀ òun la máa mú etí ẹ̀ ṣé ti rí i pé àti ó ti dán ẹnu kan la fẹ́ fi ṣe a máa ń ṣe ẹnu mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà méje dé 16 ẹnu 16 la máa ń dé dúró ní iṣẹ́ tiwa bọ̀ ẹni tó bá fẹ́ lò ó lè sọ iye ẹni tó fẹ́ lò tá a bá fi ṣe. lẹ́yìn tá a bá ṣe lé ìtàn a máa gbé sínú atẹ́gùn a máa gbé sátẹ́gùn báyìí ibi tá a ti fewé ṣe yẹn a wá gbé sínú ó lè dúró nù bọ̀ ó níye time kó kàn lé ó dry lọ ẹ rí i pé ó rọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ bọ̀ ní ìsẹ́ rí i pé ó ti le tó bá ti le yẹn á gbé wọlé
tẹ́ bá wo eléyìí ẹlẹ́nu kan ni ẹnu kan la tẹ̀ sí. Okay. Eléyìí ẹlẹ́nu 16 a máa ń pè ní mẹ́rìndínlógún. Eléyìí olójú méjì. Eléyìí olójú mẹ́fà. Eléyìí olójú mẹ́rin. Eléyìí olójú méje. 7. Eléyìí mẹ́sàn-án. Okay. Ẹ má bọ̀ ń bí. Eléyìí ojú mẹ́ta. So bá ṣe máa ń ṣe ẹnu sí kárí nù. Tá bá ti wá ṣe tán a máa sá. Tó bá ti wá gbẹ a máa kó sínú iná tá à ń dá sí i láti bẹ̀rẹ̀ kò ṣe náà iná yẹn máa bẹ̀rẹ̀ látòrí igi bíi 2 mẹ́ta a máa rú sínú ẹ̀ láti jẹ́ kó gbóná torí tí ó bá gbóná tẹ́ bá kógi sí i ó máa bàjẹ́ báyìí. Tó bá dẹ̀ ti bàjẹ́ báyìí àbí tó ti fọ́ báyìí àwọn tó ń bá wa rà wọn ò ní rà. So ẹ máa dáná yẹn sí díẹ̀díẹ̀ tó máa fi gbóná. Ẹ rí i pé mo sì lè fọwọ́ kàn bọ̀ tó bá ti di pé gbóná tán mi ò ní lè fọwọ́ kàn mọ́. Tó bá ti wá di pé gbóná tán ó máa jiná dé òkè ń bíbà. Ó máa jiná dé òkè dé àárín méjì ó kù orí ẹ̀. So ẹ̀ṣẹ́ iná torí ẹ̀ la ṣe máa ń lo igi akọ igi. À ń lo igi tí ò ní ẹ̀ṣẹ́ iná. Igi tó máa ní ẹ̀ṣẹ́ iná la máa lò. Tá bá ti wá ṣe tán tá tí ipò ti dé òkè díẹ̀ a máa kógi yẹn kúrò ń bẹ̀. Ó máa pọ́n láti ìsàlẹ̀ bọ̀ kò lè pọ́n dé orí. A máa wá yẹgi kúrò ń bẹ̀. A máa kó ẹ̀ṣẹ́ iná yẹn àwa kó lé lórí. Ẹ̀ṣẹ́ iná tá bá kó lé lórí yẹn òun ló máa jiná ìtókù lórí nítorí ó gbọ́dọ̀ pọ̀n bí eléyìí. Okay. Nǹkan ìdí tá a fi ń sun ó gbọ́dọ̀ pupa bí kíní ọwọ́ mi ṣe rí ni. Tí kò bá pupa tó bá dúdú àwọn tó bá wà rà wọn ò ní rà. That means pé ò jiná. Okay. Ẹ ṣeun. Ṣẹ́rí tí wọ́n ń bù yìí wọ́n máa pò ó máa fẹ́lẹ́ ó máa rọ̀ dáadáa òun náà máa fi join ẹ̀ papọ̀ wọ́n á sojú ẹ̀dẹ̀ra wọn wọ́n á fi lẹ̀ papọ̀ lẹ́yìn tí wọ́n bá lẹ̀ tán àwọn náà kó sátẹ́gùn ó nìyẹn ó máa le. A ní kinní tí a fi ń ṣe ohun tá a fi ń dán lára gẹ́gẹ́ bí design yẹn kinní yẹn rẹ̀ ń pè ní àgbà tó bá tilẹ̀ a máa fi yẹ̀pẹ̀ tí mo ní yẹ̀pẹ̀ pupa yìí a máa fi kún kóló yẹn lára àwa mú àgbà yìí àwa máa fi lọ ìtó wà ńlẹ̀ nísìn kò tí ì lè ní àbálọ̀kan fún yín níbẹ̀ a máa fi lọ àwa jẹ́ kó dán lẹ́yìn tó bá dán tán ọ̀bẹ irú ìta fi gé fìtílà lẹ́ẹ̀kan yẹn òun la máa fi dá ẹnu ẹ̀ lulú kò gbọ́dọ̀ tún fẹ́ jù owó bá máa jáde níbẹ̀ a máa fi dá ẹnu ẹ̀ lù ní ìwọ̀nba. Lára ẹ̀ ni ṣèbẹ̀rí àwọn ìkòkò yìí àti à ń sọ pé à ń lò láyé àtijọ́ inú ẹ̀ làwa máa ń pọnmi sí ta máa ń bù mọ́ kò yàtọ̀ sí fíríjì tó ń lò láyé èsì nítorí omi inú ẹ̀hún náà ó tutù bí omi inú fíríjì ni. Ẹ ṣeun. Kóló yẹn leléyìí wọ́n ti fi yẹ̀pẹ̀ pupa wọ́n ti fi kùn ún lẹ́yìn tó ń bá fi kùn tán wọ́n ṣẹ̀ṣẹ̀ wàá mú kinní yìí àgbà là ń pè a ṣẹ̀ṣẹ̀ wàá máa fi dán ní ara kóun náà lè dùn lẹ́yìn yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ wàá fi ọ̀bẹ tí mo sọ pé à ń lò yẹn irú eléyìí wọ́n ṣẹ̀ wàá fi dá ní ẹnu tí kò gbọ́dọ̀ fẹ̀ jù owó bá máa jábọ́ ẹ lè 100,000 sínú eléyìí bẹ́ẹ̀ ṣe ajere dàtí mú dání ajere lélẹ̀ a máa pa yín náà bí a ṣe pa àwọn tínú ilé yẹn irú àmọ̀ tí wọ́n fi join eléyìí tó soft yẹn náà máa fi ṣe ẹnu ẹ̀ tán bá ti wá fi ṣe ẹnu ẹ̀ tó ti lé lára ìṣó ni a fi dàlú máa fi ṣó dàlú iṣẹ́ àrílẹ̀ yìí kò fi bẹ́ẹ̀ pọ̀ púpọ̀. Kí ló máa ń fi. Wọ́n fi ń fi tùràrí à ń fi ajere wọ́n fi ń fi tùràrí wọ́n fi ń fi tùràrí. Orúkọ tèmi ni Mọ́ríámọ̀ Adéoyè ọmọ bíbí ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn.
ní agboolé ọlọ́ya ní ìsàlẹ̀ Abẹ́sẹ̀. Olórí ẹgbẹ́ wa sì ni Mọ́ńtẹ́nì Òjó. Wọ́n sì wà láàyè tán wà láàyè tí kò dẹ̀ ní pa wọ́n fún wa ní rèwerèwe báyìí. Ní àkọ́kọ́ bẹ̀rẹ̀ oríṣiríṣi amọ̀ ló wà. So amọ̀ ìrọ̀ ewùyà àti ìrọ̀ méwùyà òun là ń lò láti fi ṣe ìkòkò ní ilẹ̀ Yorùbá tiwa. So oríṣi mẹ́tẹ̀ẹ̀ta tá a dárúkọ yìí kò sí ohun tí a ò lè fi ṣe. Oríṣiríṣi ìkòkò tó wà ní ìkòkò amù tàbáláyé tí àwọn màmá wa fi ń pọnmi sí láyé àtijọ́, tó jẹ́ pé tí wọ́n bá bu omi nínú ìkòkò yìí láti kọ́ pọnmi sí lẹ́ẹ̀nì tó bá máa fi dijọ́ kejì báyìí ó ti bẹ̀rẹ̀ sí ní tutù. Ìyẹn já kọ̀kọ́. Ẹlẹ́ẹ̀kejì, a máa ń fi amọ̀ ṣe òrù tí àwọn màmá wa náà fi ń ṣe àgbo, tó jẹ́ wípé tí wọ́n bá fi ṣe àgbo báyìí ọmọ tó bá síìkì tó ṣàìsàn kíá lára ẹ̀ máa yá. A tún wá ń lo amọ̀ yìí náà fún àwọn tí wọ́n fi ń gbé placenta, tí wọ́n fi ń gbé bí ọmọ tó jẹ́ agbébi la máa ń pè ìkòkò yẹn. A tún wá ń lo amọ̀ yìí náà láti fi ṣe ìkòkò àsèjẹ, tó jẹ́ pé àwọn tí wọ́n wà nínú oyún tí wọ́n bá lọ sí ọ̀dọ̀ tiwantiwa ìbílẹ̀, ìkòkò àsèjẹ yìí ni wọ́n fi ń ṣe àsèjẹ fún wọn bóyá oṣù 3 oṣù 9 títí tọ́rọ ọmọ fi máa ṣe kébékébé tí ìyá ọmọ fi máa bímọ. A dẹ̀ tún wá ń lo amọ̀ yìí náà láti fi ṣe àdèmọ́fìlà. Àdèmọ́fìlà yẹn àwọn bàbá wa láyé àtijọ́ wọ́n máa ń lò láti fi tó bá fẹ́ ṣe foundation lé, wọ́n máa ń rì mọ́lẹ̀ láti fi ṣe ọṣẹ oríṣiríṣi nǹkan náà máa ń ṣe sínú àdèmọ́fìlà, wọ́n máa ń rì mọ́lẹ̀ ni. A tún wá ń lo amọ̀ yìí náà láti fi ṣe tọ́pọ̀lá, ìyẹn jẹ́ pẹrẹsẹ báyìí ni. A tún wá ń lo amọ̀ yìí kan náà, oríṣi amọ̀ mẹ́ta yìí kan náà láti fi ṣe àwòsóbí, èyí tí àwọn bàbá wa babaláwo tí wọ́n ń lò láti fi gbé ẹbọ. So oríṣiríṣi ọ̀nà ni oríṣiríṣi iṣẹ́ la máa ń lo amọ̀ yìí fún láti fi ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Amọ̀ jẹ́ pàtàkì nítorí tí a ò bá rí amọ̀ yìí a ò lè mọ kókó kan ṣó. Ó ṣe kókó torí àjogúnbá ni. Ṣé ẹ rí àwọn tá ń lò yẹn tí wọ́n bá gbẹ́ kànga tàbí tí wọ́n bá gbẹ́ sọ́kàwé, a máa ń rí amọ̀ yẹn ń bẹ o. Tí wọ́n bá gbẹ́ sọ́kàwé, ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ míì láti ẹ̀ máa ń tí ó bá ti jẹ́ ilẹ̀ tó jẹ́ yangí, inú sọ́kàwé àti inú kànga àti tó bá fẹ́ ṣe foundation, ibi mẹ́tẹ̀ẹ̀ta yẹn tó bá wá la kọ́tà, tíjọba la kọ́tà fún wa báyìí, a máa ń jẹun àwọn oníkókò torí pé kí ni a máa ń rí amọ̀ ń bẹ lóríṣiríṣi tá a máa kó tínú wa dẹ̀ ń dùn. So ọ̀nà mẹ́ta tá a máa ń gbà nìyẹn. Tá a bá fẹ́ mọ iṣẹ́ ìkòkò kan ṣo báyìí nísìn, tí a bá bu ìró amọ̀ yẹn, òun ló máa jẹ́ kámọ̀ yẹn sọ́lì, iṣẹ́ tá a fẹ́ ṣe sọ́lìdì dáadáa. Tá a bá ti bu díẹ̀ tá a rẹ́ sínú ìkòkò tàbí ike tó bá ti fọ́, àwa bomi sí, tó bá ti di ijọ́ kejì á ti rọ̀, àwa míì sí ẹ̀ papọ̀ pẹ̀lú amọ̀ oríṣi méjì tó kù, á wá di á le dáadáa, á ṣe ṣíkó. Ẹni ìkòkò tá a bá fẹ́ mọ báyìí, ẹni ìkòkò tá a bá fẹ́ mọ, ó máa dúró gírí láti fi mọ ìkòkò yòówù tá a bá fẹ́ mọ báyìí. Tá a bá ti lè mí sí amọ̀ mẹ́tẹ̀ẹ̀ta papọ̀, ó máa dà fún ẹni iṣẹ́ tá a bá fẹ́ fi ṣe. Àná ọmọ tó ń ṣe dáadáa torí àwa náà àjogúnbá lọ́wọ́ àwọn màmá wa ni, agbọ́njúbá ni. Àwọn ọmọ tiwa náà dẹ̀ ti mọ̀ pẹ́ torí wọ́n ṣe kí ni, àwọn náà tún ti lajúbá ní ọwọ́ tiwa náà. Àlóòótọ́ anáwọn tó ń kọ́, ṣùgbọ́n àwa àjogúnbá ni. Àwọn èèyàn ṣì kúndùn ẹ̀ nítorí ọ̀pọ̀ gbà tá a bá ń ṣiṣẹ́ lọ́wọ́, àwọn tí wọ́n rí bọ́n ṣe ń ṣe, tí wọ́n bá wá sí àdúgbò tán bá rí báyìí, wọ́n máa dúró, wọ́n máa wò títí. Àwọn míì tí ẹ̀ mọ́mọ́ wá kán wá wo bọ́n ṣe ń ṣe toró jọ wọ́n lójú dẹ̀ yá wọn lẹ́nu.
ìpèníjà ó wà ń bẹ lóòótọ́ o ni wípé tí a bá fẹ́ lọ kó àmọ̀ míì tí àwọn míì bá fi tọkàntọkàn yọ̀ǹda fún wa pé ká máa pé kí ló fẹ́ rí lára ẹ kó kẹ́ máa lọ ìgbà míì a máa rí àtakò tó máa ń yọjú sí wa tó máa sọ yìí pé dáadáa ẹ má kó àwọn míì máa ní ká san iye báyìí àwọn míì máa ní àwọn máa fi fíìlì ilẹ̀ ni ṣùgbọ́n tó bá sọ pé àwọn máa gbowó èlò lẹ fẹ́ gbà a máa jọ dúnàdúrà a máa fún wọn ṣùgbọ́n tó bá sọ pé àwọn máa fi fíìlì ilẹ̀ ni kò sí nǹkan tá a máa ṣe a máa kúrò ń bẹ̀ náà ni. lára ìpèníjà tá a tún máa ń ní ni wípé tí a bá ń dá iná lọ́wọ́ tí aláboyún bá kọjá iṣẹ́ yẹn àfi ká pàlèlè kí iṣẹ́ yẹn lè bọ̀ dáadáa kó lè jiná dáadáa nínú iná tí a ò bá pàlèlè iṣẹ́ yẹn kò ní jiná bọ̀rọ̀. ìpèníjà míì tún ni wípé tá a bá wà lásìkò òjò iṣẹ́ yẹn kò ní yá dáadáa toró òjò máa dà wá láàmú ṣùgbọ́n tá a bá ti wà ní ìgbà ẹ̀rùn kò sá ṣáàtì alápẹ̀ ò lè dà bálápẹ̀ bá jẹ gbèsè ó máa san nítorí pé oòrùn níṣẹ́ wà tó bá ṣe ń ṣe báyìí ó máa gbẹ ni ó dẹ̀ máa di sísun kó tó wá di títà. ìjọba ti wá rí o torí nígbà tí wọ́n wá tán ní wọ́n máa ṣáà lè máa lo machine àná tá a bá rí machine a lè máa lò láti fi sun apẹ ìta fi máa ń togi tá máa ń ṣe gbogbo ẹ̀ yẹn ṣùgbọ́n àdẹ̀rí kí wọ́n yà sí wa mọ́ la ṣe ń lo ìta àbáláyé la ṣe ń lò lọ. a ní ìdìrànlọ́wọ́ ìjọba gan-an ni tí wọ́n bá lè ràn wá lọ́wọ́ inú wa máa dùn lọ́pọ̀lọpọ̀ nítorí wípé tán bá lè fi owó a ní ìdí owó láti lò fi ṣeṣẹ́ wa ká fi gbé lárugẹ torí ṣe àṣà tilẹ̀ wa ni tí ó dẹ̀ gbọ́dọ̀ panu nílùú Ìjàyè a ní ìdí ohun lóríṣiríṣi láti fi ran a ní ìdìrànlọ́wọ́ ìjọba fún àwọn alápẹ̀ ní ìsìn ìgbàlódé ti wà tá a bá rí ìrànlọ́wọ́ wọn iṣẹ́ wa tún máa fi gbé lárugẹ sí jù báyìí lọ. ó wà dáadáa ṣe rí njọ́ tí àgbà pẹ́ bá kú ọjọ́ tí àwọn ọmọ òkú yẹn bá fẹ́ san oúnjẹ fáwọn alápẹ̀ a ò gbọ́dọ̀ ṣiṣẹ́ wọ́n wá máa kọrin ìbáyìí wípé ẹ kìlọ̀ fọ́mọ alámọ̀ ẹ kìlọ̀ fọ́mọ alámọ̀ kí wọ́n yé ṣiṣẹ́ níjọ́ òde ẹ kìlọ̀ fọ́mọ alámọ̀ ẹ kìlọ̀ fọ́mọ alámọ̀ kí wọ́n yé ṣiṣẹ́ ní ọjọ́ òde tẹ́ ẹ bá bẹ̀rù yá máa pò àfirè sí iṣẹ́ yín tẹ́ ẹ bá bẹ̀rù yá máa pò àfirè sí iṣẹ́ yín o ẹ kìlọ̀ fọ́mọ alámọ̀ ẹ kìlọ̀ fọ́mọ alámọ̀ kí wọ́n yé ṣiṣẹ́ lọ́jọ́ òde. Aláké ti gbọ́ pápẹ́ là ń ta ọ̀ṣìnlẹ̀ ti gbọ́ pápẹ́ là ń ta o ẹni bá ṣe yà ẹnu rẹ̀ á yà o Ẹlẹ́dà mi ṣògbọ́n o máa fi ṣẹ́ àmọ̀ ṣohun rere máa fi yá máa fi rà máa fi kọ́lé ra mọ́tò máa fi rọ́mọ nílùú òyìnbó máa fi ṣẹ́ àmọ̀ ṣohun rere. ọkọ mi fọwọ́ sí i nítorí pé ká tó fẹ́ ra ó ti rí i wípé òṣìṣẹ́ ni wá nínú ìdílé wa ó rí i tán dáadáa ńgbà tá a dẹ̀ tún fẹ́ náà ó rí i wípé à ń rí nǹkan kan mú wá sílé Ọlọ́run ò ṣe wá níyàwó tata ti yọ̀ ìdí tó ṣe fọwọ́ sí tó fẹsẹ̀ sí nìyẹn ní pé kí n kúkú máa ṣe torí pé kò sì ṣẹ́ ní gbòòrò. àwọn míì wọ́n lè rí bẹ́ẹ̀ tó á jẹ́ pé bí irú àwọn tí wọ́n ṣì ń kọ́ iṣẹ́ lọ́wọ́ tó jẹ́ pé iṣẹ́ tí wọ́n ń kọ́ yẹn kò tí ì lè dàbí ẹni tí wọ́n bí sínú ẹ̀ tó ti mọ àpàdé àti àlùdí ẹ̀ ṣùgbọ́n tí tọ̀hún náà bá ṣe forítì tó rọ́jú kọ́ṣẹ́ yẹn tán tó ń rí nǹkan mú lọ sí ilé tọkùn ẹ̀ rí wípé kò lọ lásán kò bọ̀ lásán
kò ní stop ẹ̀ pé kí ó má lọ mọ́. Tó bá jẹ́ pé kí n ṣiṣẹ́ amọ̀ yìí ni ìsáìdá ká máa tajà ọjà kẹ̀dẹ̀rẹ̀ ní ìsìn kò dàbí tìgbà kan mọ́ ohun gbogbo nǹkan ti yí padà o gbogbo nǹkan wọ́n sí lójoojúmọ́ ni ṣùgbọ́n ní tèmi mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo bá iṣẹ́ yìí nílé tí mo fi ń yíwọ́ dà tó lójoojúmọ́ ní nǹkan tó ti ń wọ́n sí ní ìsìn kò dàbí mọ́ ohun kò gbé nǹkan títà kò gbé bùkátà mọ́ ní ìsìn yìí o tí ẹni tó ń ta òǹtajà ní ìsìn tí ó bá nájà méjì mẹ́ta kò lè jọra wọn o ní ìsìn yìí o ṣùgbọ́n ó máa dùnnú wa tíjọba bá lè wá sí tó wá rántí àwa alápẹ̀ sí rere kán wá ṣe ìrànlọ́wọ́ sínú ẹgbẹ́ wa. Nígbà tí ká tó lọ ilé ọkọ la ti ń ṣe òtóra mo sọ pé agbọ́njú ba lọ́wọ́ àwọn ìyá wa ni so adẹ̀tù ti bímọ sí díẹ̀ náà la tún ṣe wà ọmọ tá a ti kódà ká tó lọ ilé ọkọ ọmọ tá a dẹ̀ ti bí síbẹ̀ tó jákọ̀ bí nìsí ti ń lọ 14 years ọ̀yà tábà ní ká fojú inú wò ó ti pẹ́ díẹ̀. Iṣẹ́ téèyàn lè kọ́ ni iṣẹ́ apẹ o torí pé ni tó bá kọ́ kò ní tó ṣì tí èèyàn bá dẹ̀ fẹ́ kọ́ṣẹ́ apẹ ó lè lo bí èèyàn bá ṣe ní ìmọ̀ sí ni o ó lè lọ́dún kan ó bá ṣe lọ́pọlọ dáadáa sí ó lè lọ ọdún kan àbọ̀ ó lè lọ́dún méjì so bí èèyàn bá ṣe ní ìmọ̀ sí ló ṣe máa mọ̀ sí. Kò ì tí ì ṣẹlẹ̀ o kò dẹ̀ lè ṣẹlẹ̀ nítorí pé àwọn mo sọ fún yín pé àjogúnbá lọ́wọ́ àwọn màmá wa ni wípé lóòótọ́ wọ́n ń wá láti wá wò ṣùgbọ́n wọn a ò lè kọ́ wọn wípé kí wọ́n wá lọ máa wá ṣe lọ́hùn kó tiẹ̀ lè dàbí ìtawà ń fi ọwọ́ ṣe níbí wọn kò ì tí ì ṣẹlẹ̀ wọ́n lè wà kán wá wò ó pé bá a ṣe ń ṣe ṣùgbọ́n a ò lè kọ́ wọn. Dáadáa mo lè fi wọ́n wọ̀nyí ṣebí nǹkan tẹ́ wá mọ̀ náà nìyẹn mo lè fi wọ́n wọ̀nyí dáadáa tí a mọ̀ tí a sọ pé oríṣi mẹ́ta tá a máa lò yẹn òun la gúnjọ síbi báyìí oríṣi mẹ́tẹ̀ẹ̀ta lélẹ́yìí bó ṣe wá wáyìí ní ìsìn ó ti di lílò báyìí tí a bá bù ìpínlẹ̀ ní báyìí a máa yọ òkúta tó wà nínú ẹ̀ a máa rí wípé kò sí òkúta kan ṣo nínú amọ̀ tí à ń ra ródóródó yìí àwa mú amọ̀ yẹn báyìí bá a ti ṣe rá ródóródó bíi bọ́ọ̀lù yìí sáìsì àṣejẹ tí a fi ń jẹ àṣejẹ àwọn aláboyún òun la ṣùyọ ó yá gbà ó yá pa àmọ́ àṣejẹ ló ti ń pa yẹn o ìkòkò àṣejẹ ló ti ń pa yẹn o. Àwa mọ ìkòkò àṣejẹ yẹn ìkòkò àṣejẹ tí àwọn aláboyún fi ń gbé ibi ọmọ àbí tí wọ́n fi ń jẹ àṣejẹ àwọn aláboyún. Ìkòkò àṣejẹ náà láti dé yìí a máa wá sa sínú oòrùn ó máa gbẹ tí ó bá ti wá gbẹ tán àwa mú ìkòkò àṣejẹ tó ti gbẹ tán òun leléyìí ó yá àwa fetí sí báyìí ìkòkò àṣejẹ tó ti gbẹ yẹn leléyìí àwa fetí sí báyìí ká tó fi etí sí àmú òkúta tó ń dán òun lọ là ń pè òkúta àárẹ̀ lórúkọ ẹ̀ àfi dán inú ìkòkò àṣejẹ náà kó ní ẹ̀ lè dán dáadáa torí tó bá máa fi ṣe àṣejẹ tó bá máa fi jẹ àṣejẹ àwa ṣe etí sí báyìí àwa ṣe àṣejẹ yẹn báyìí àwa ṣe àṣejẹ yẹn báyìí àwa ṣe àṣejẹ yẹn báyìí àfi etí sí báyìí.
sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀. àárí wípé kò sí òkúta kankan nínú amọ̀ tí a fi ṣe etí sí ìkòkò àsèjẹ náà. àti wá fá ìkòkò àsèjẹ yẹn tán báyìí àwa mú aṣọ àfinu inú ẹ̀ á dán dáadáa ká tó gbé sínú oòrùn fún gbígbẹ. àwa gbé sínú oòrùn á wá gbẹ. tí ìkòkò àsèjẹ yẹn bá ti wá gbẹ tán bá a ṣe ṣe ìkòkò àsèjẹ náà la ṣe máa ṣe ìyí tí wọ́n fi ń gbé ibi ọmọ ní ayé àtijọ́ títí tí wọ́n sì ń lò dáyé ìsìn náà bá a ṣe ṣe kékeré yìí la ṣe máa ṣe ńlá yìí. kó tó di tá a bá ti wá sá tí wọ́n bá ti gbẹ tán àwa mú òǹlọ̀ àárẹ̀ tá a fi ṣá inú ẹ̀yìn ìkòkò àsèjẹ tó ti wá gbẹ tàbí ìkòkò agbébi tó ti gbẹ yẹn àwa mú àárẹ̀ yẹn àwa máa fi dán etí ẹ̀ àti gbogbo inú ẹ̀ à máa fi lọ̀ àfi lọ gbogbo ẹ̀yìn ẹ̀ báyìí pátápátá àtúwá sá sínú oòrùn padà. tá a bá ti wá sá sínú oòrùn padà ó yá àwa lọ sún tó ti gbẹ padà nítorí tá a lọ̀ tán àwa kó igi tó pọ̀ sínú iná ó yá. àwa fi to iṣẹ́ sí ìkòkò àsèjẹ àti tàbí ìkòkò agbébi yẹn àwa mú ọ̀pá àwa fi to iṣẹ́ sí inú ẹ̀ báyìí. tí omi bá kàn ó máa bàjẹ́ padà ni o ṣùgbọ́n tí a bá ti sún báyìí kò ní lè bàjẹ́ mọ́ tómi bá kàn. ìyẹn ìyà ni a ti yanjú yìí tí ọmọ rí ẹ̀ náà tí a bá fẹ́ ṣe ọmọ rí àwọn kòkò wọ̀nyí náà bí a ṣe ṣu amọ̀rògódó lẹ́ẹ̀kan fún ìyá yìí. àwa gbé sínú oòrùn á gbẹ díẹ̀ àwa ṣojú àsèjẹ yìí délẹ̀ àsèjẹ yẹn la máa wá fi yọ ṣéèpù ọmọ rí yẹn sí i tá bá ti fi ìdí àsèjẹ yẹn yọ ṣéèpù ọmọ rí yẹn. ọmọ rí rè lẹ́yìn ọmọ rí tí a bá ti pa pẹlẹbẹ tá a ti fi ìyá àsèjẹ yìí tá a ti gbé ìta pa pẹlẹbẹ sí tá a ti fi ré báyìí tó ti fọ́ọ̀mù pẹlẹbẹ yìí. àwa mú amọ̀ àfi ṣe ìdí ṣoṣoro yìí sí ẹ̀yìn ẹ̀ tó bá ti wá gbẹ àárẹ̀ tá a lò tá a ti fi lọ ìyá àsèjẹ yìí òun la máa fi lọ gbogbo inú ẹ̀ náà àwa sá a gbẹ kó tó di ká máa wá kó ọmọdé náà sínú iná ó gbọ́dọ̀ gbẹ. a gbọ́dọ̀ ṣàkógbẹ kó tó di pọ́mọrí náà wá di kílò báyìí tá a máa fi borí iṣẹ́ náà. so iná náà ni a ti dá kalẹ̀ tá a ti ń toṣẹ́ sórí ẹ̀yìn iná yẹn gan ó ṣe pàtàkì ó ṣe kókó torí òun ló máa jẹ́ kí iṣẹ́ náà kó jìnnà dáadáa. a dẹ̀ máa lo páànù láti fi bo iná náà kó bá yára pọ́n dáadáa. a máa lo páànù nínú iná a máa fi sínú sawdust báyìí á jẹ́ kó dúdú ó máa pọ́n ròbòtò nínú iná tá a bá ti fi sínú sawdust á jẹ́ kó dúdú tí a bá wá ti yọ nínú sawdust tó ti dúdú tán a máa fi sínú èèpo òrà yẹn la fi ń fọ ìdọ̀tí sawdust tó fi jẹ́ kó dúdú èèpo òrà yẹn la fi ń fọ tó fi máa dán lójú.
ẹ̀yin èèyàn wa mo lérò pé ẹ ti rí àwọn ohun mèremère tí wọ́n ń fi amọ̀ ṣe nílẹ̀ Yorùbá. Ó dára láti máa ṣe àmúlò àwọn ohun tí Ọlọ́run fún wa. Kí ẹ máa tẹ̀lé wa lórí ẹ̀rọ Facebook, Instagram, Twitter @melagmotion TV. Kí ẹ sì subscribe sórí YouTube channel wa Melagmotion TV. Ire o. My name is Moji Afolayan Olayiwola. You can subscribe to Melag TV. It comprises of music, news, and movies. Check it out. Melag TV Yorùbá.